ẹ wo ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o mo ti fẹ́ di international lesbian and labour mi ọ̀rẹ́ mi ni tó sún mi sínú ẹ̀ àbí tó fọ̀nà hàn mi ó máa ń náwó bíi pé òun ló tẹ̀wọ́ ni ibi tó ti ń rówó òye mi èmi ò tiẹ̀ mọ̀ pé onímọ́tò onímọ́tò ó ní òun fẹ́ mú mi jáde bá ṣe dé ẹnu géètì bàbá ẹ̀ àbúrò ẹ̀ drive dé ó gba kí lọ́wọ́ ẹ̀ ó ní babe let's go jókòó síwájú nígbà táwọ̀ ọbẹ̀ inú kílọ̀bù kan òun la lọ ṣé ẹ gbàgbé pé mo sọ pé àwọn bọ̀bọ̀ yẹn aṣọ wọn pé no pé àṣẹ mọ́ tó máa ń pín wa mọ́wọ́dó no àṣẹ mọ́ àṣẹ ní kó post ẹ̀ ọkọ mi ó ti ń bá ìyàwó tó fẹ́fẹ́ lé mi ó ti ń bá a jà wípé close pé everything ó close pẹ̀lú mi kò sí ètò tó bá ní kò fẹ́ ṣe fún mi tó pé màá ti mọ̀ ta ló ń sọ fún mi so ó fẹ́ gbàgbọ́dé fóun kíní kan lédi ẹni pé òun kọ́ lòun sọ fún pé ṣé òun sọ pé òun ò ṣe mọ́ ni ṣe kí mìíràn láti rí ẹ pé kò lè bímọ bọ̀ mi jẹ́ kó yẹ pé kó máa gbowó lọ́wọ́ ọkọ mi lòun fẹ́ lọ gbalé fún níta ó ní rárá pé tóun bá lóyún tóun kò fẹ́ gbalé fóun níta agreement ni wàá máa sùn tóun ó ní wàá máa sùn tí ok ẹlẹ́ẹ̀kejì tó dàbẹ̀ wàá fojú ajá kò ní sọ ó ní kò sí ìyá ó ti yá nítọ́jọ́ tòun pàdé sí bẹ́ẹ̀ fún òun tọ́ kò dẹ̀ lọ sanwó orí òun ò dẹ̀ ṣe wedding kìíní àwọn ọ̀nà sí registry ó ní ẹ sọ pé ìyàwó ẹ ṣe so wọ́n ti ní problem ìyẹn ẹgbẹ́ kan ẹ jẹ́ kí n jí sí bí ọ̀rọ̀ international lesbianism mi tó ṣe lọ nígbà tí ànánú mọ́tò adébíkù ó ní babe ibi tá à ń lọ yìí wọ́n ní máa bèrè pé bí ìmọ̀ àtẹ́jọ́ ń ṣe ní tì jọ́ kí wọ́n pé àjọ ṣe ní tìǹà tó bá ń pé ṣò tí ń ṣe tẹ̀lé sọ pé yẹn tó ń kébò tó ń ṣe sọ pé ìwọ pẹ̀lú èèyàn kan lẹ́jọ́ ń ṣe ó ṣàmọ̀rọ̀ tó wà pa don't ever sọ pé ìmọ̀ àtẹ́jọ́ ṣe o ó ní òkè ó ní tàbá ti wà nílé we can do it together tàbá ti wà ń ta we are just a stranger baby please I was just like okay àti tí mọ́ mi lára tó kọ́ mi gan bàbá mi ní àjẹsẹ̀pọ̀ gan sẹ́f gan ó ṣe máa ń pa mí ni torí pé mi ò kì í rí ṣọ́gà àmọ́ tí obìnrin lesbian bá gba yín mú àti ṣeun ẹ máa sọ pé ẹ fi ọkùnrin mọ́nú ayé yín ó ní ìgbà táwọn débẹ̀ ó dé òtẹ́ ẹ̀kan ló ní Ìkẹjà ló wà inú Ìkẹjà yẹn tó wọ́n sìn ẹ́ ti yé wọn ní club yẹn wà wọ́n ní room náà club ni àwọn wà ń bẹ̀ wọ́n ní wọ́n ṣe jọ àwọn wà ń bẹ̀ àwọn wọlé wọ́n ti ń kí àwọn ṣe kinní kan àwọn jókòó wọ́n play orin wọ́n ṣe ó ní pẹ̀ sígbà yẹn ní woman kan báyìí wọlé wọ́n ní woman yẹn tí bá ń gbọ́ ó pọ́n látorí títí tó fi dé ìsàlẹ̀ ìyẹn la fi mọ̀ póra rẹ̀ o wọ́n ló pọ́n látorí tó fi dé ìsàlẹ̀ o wọ́n ní woman yẹn máa fáyín o wọ́n ní tẹ bá rí woman yẹn báyìí obìnrin á máa dá yé lọ́rùn rẹ̀ ìwọ tó jóbìnrin obìnrin á tó máa dá yé lọ́rùn ó ní tó ṣe wọlé báyìí lókàn ni àwọn tó wà ní kan ni pírẹ́sìdò tó wọlé báyìí ibi tá a jókòó sí yẹn ó sì wá bá woman yẹn tàjọ jókòó tàjọ lọ woman yẹn jókòó ó ní babe are you angry and yes na I told you I'm coming and kíní kan but ṣebí kí n lè gbé lọ́wọ́ yẹn torí woman yẹn àtẹnìkan jọ wọlé ni wọ́n ní no akpàdé lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ yẹn ni I've told you I can never cheat on you tóbìnrin bá wá promise ara káwọn ò ní cheat ibo láyé ń lọ náà yẹ́ta wà ibi tó ń lo ìyẹ́ nìkan kan nù wá tó ní I've told you I will never cheat on you bọ̀ because ọmọ yẹn ojú ògbébí kan ó ní fílẹ̀ mannequin ọba kìsà àwọn ọba ń dùn bíbí yàkíní kan wọ́n ní ọ̀rẹ́ mi ni ọba fọwọ́ kan mi wọ́n ní this is my baby my sweetheart my kíní kan baby my sweetheart my kíní kan
bákì mọ́ ẹ̀ka sọ́mà ní báwo ni wọ́n fà ṣe wà pa wọ́n sọ pé ok ó máa láìkẹ́ èmi náà mọ̀ ó máa láìkẹ́ irú nǹkan tó máa láìkẹ́ nìyẹn ok. àṣekàn lára àwọn tí girlfriend tiẹ̀ lọ sí ìlú òyìnbó náà fẹ́ gbé òun fún níbi ẹ̀ náà ṣe dé mo ìjókòó ẹni pé kíní kan wá ní báwo ni ṣé wàá pa kí lórúkọ ẹ̀ òun dárúkọ ẹ̀ fún such a beautiful name okay sọ ti sọ fún ẹ ó ní òun sọ fún náà tẹ́ẹ̀bà like nǹkan I like her already please stand up where is the name oh wow is she married yes why I've told you I don't want married woman again I've told you lady ọkọ ẹ gbọ́dọ̀ sá abroad nísìn oh I don't want married woman okay iṣẹ́ yóò kíní yóò jẹ́ tuntun fún ó mọ̀ nípa ẹ̀ ìyẹn kọ́ ni mò ń sọ ó expert kọ́ ni mò ń sọ I want a single mother single lady at least I might enjoy her for good 5 years wẹ́n nìsín òde lóun fẹ́ lóyún òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣàwo so mi fẹ́ ròyún àbí kankan ó mọ̀ ṣe kò mọ̀ ṣe kọ́ ni issue mi mo fẹ́ràn tàjú máa enjoy ara bá fún ẹ̀dọ̀ pọ̀ ilé náà nìsín tó bá kọ́ nípò fẹ́ mú traveler sí máa ní kọ́ wọn mú lọ ni ilé ìyọkọ̀ ìlọ́kọ̀ ìtẹ́tẹ́kọ̀ ti fẹ́ àwọn ilé okay are you sure ó ní do you like me ó lóun sọ pé yes I do máa take care máa fowó bá ẹ jẹ irú mọ́tò olùgbé wa leg bends ni leg bends àwọn èmi mo fẹ́ lo àṣàyàn so mi dẹ̀ máa pè leg bends àbí náà pè legis bends ó ní ní mọ́tò okay don't worry I'm going to do something about that but wọ́n ara mọ́tò ṣọ́kọ̀ ní sọ̀rọ̀ inú náà ó ní parent náà ó ti dáhùn parent ẹ̀ níbẹ̀ lè gbé wọlé sọ́kọ̀ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ because mi like pé o máa bọ̀ wá síbẹ̀ kó wá wà nínú oòrùn kìnnì kan kó wá fẹ́ débẹ̀ yẹn kó máa no I don't like odor so fún ẹ I even like what I'm seeing I like what I'm seeing I love what I'm seeing so let's go in ó ní let's go in ara mi ti go wo ìyàwó mi ti travel nísìn ó dé ní 3 months wọ́n mú àwọn ọmọ fún mi mo ní mi ò fẹ́ ó mú àwọn ọmọ fún mi ní mi ò ṣe é pé image in practice anything ṣá no what's that no she's not even my type ọ̀rẹ́ mi ló sọ bẹ́ẹ̀ o and okay let's go I want to know more about you your past your present who is in your life who taught you how to do this and everything I want to know and okay I should be ani abadoke datadoke o ma smoke o kò ní cigarette o smoke tó fẹ́ smoke ó ní nǹkan tó máa ń wọ̀ sí rẹ̀ àfi ní ẹ̀sẹ̀ ní báyìí àfi sókè náà àfi máa smoke ó ṣe ń smoke ó ní do you smoke ó ní no I don't smoke you have to learn how to smoke I can't be smoking and you are here with me jẹ́ kó yẹ kó ṣe bí you are my husband so you can do anything you're my king and my princess so don't worry I'm fine ó ní wow God so bóyá sọ̀rọ̀ yẹn gbogbo ara mi kò dìde ni nígbà tí ó ní tẹ́bárí ẹni tó sọ̀rọ̀ yìí nǹkan tó fi sọyàn nígbà yà kò mọ́ ní kékeré o ó lọ́yàn o kò bẹ́ẹ̀ kò lọ́yàn o kò dàbí ọkùnrin ó fàyàn o nígbà tó ṣe wọ́n mú àwọn dídùn yẹn dé should I start with this or this or this I know with this okay let me play with you but let's go and beat first àwọn ọjọ́ be true àwọn ọjọ́ wẹ̀ ó ní ẹ̀kọ́ tí mo mọ̀ nípa àwọn lesbian wípé ẹjọ́ máa wẹ̀ ní bedroom no matter how hard it is ẹjọ́ máa wẹ̀ ní bedroom àwọn ọjọ́ wẹ̀ ní bedroom bàtà àwọn ọjọ́ wẹ̀ tán báwọn ṣe wẹ̀ ní bedroom ló ń tọ́ bọ̀ wọn lójú ara ló ń tọ́ bọ̀ wọn lẹ́nu ló ń kiss òun ló ṣe gbogbo ẹ̀ àwọn kúrò ní bedroom wọ́n á ní I don't like your hair and what happened to my hair yes I don't like it I want you to máa sọ ohun tí mo fẹ́ fún ẹ máa like kí ìyàwó mi máa ṣe ohun tó gùn tó long tó máa gùn débi díẹ̀ so that when I'm doing it for you from the back you can enjoy it ó lóun wá bẹ́ẹ̀ òun òrókó ń bẹ̀
So when I'm doing it from the bank, I can draw your hair and you will enjoy me.